Tí oyún ìyàwó yín bá ti pé oṣù mẹ́sàn-án, ẹ dáwọ́ ìbálòpọ̀ dúró. Àwọn dókítà kìlọ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ìṣègùn òyìnbó tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ti ní àwọn aláboyún gbọ́dọ̀ dáwọ́ ìbálòpọ̀ dúró ní kété tí oyún wọn bá ti wọ ọ̀sẹ̀ mẹ́rìndínlógójì, ìyẹn oṣù mẹ́sàn-án. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ìbálòpọ̀ dára púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún mìíràn, tí ọ̀pọ̀ sì gbàgbọ́ pé ó máa ń mú kí ìgbésẹ̀ ìrọbí yá kíákíá. Àmọ́ ṣá, tó bá ti súnmọ́ àsìkò ìbí, wọ́n ló yẹ kí wọ́n dá a dúró. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ó lè ṣàkóbá fún aláboyún àti ọmọ tuntun tó wà nínú wọn. Àwọn dókítà yìí sọ síwájú pé ìbálòpọ̀ nínú oyún tún gbọ́dọ̀ dá lórí ipò tí ìlera aláboyún bẹ́ẹ̀ bá wà. Ìkìlọ̀ yìí ni wọ́n ṣe níbi ètò ìlanilọ́yẹ̀ kan níbi tí wọ́n ti yànnàná onírúurú awuyewuye tó ń wáyé lórí ìbálòpọ̀ nígbà tí àwọn obìnrin bá wà nínú oyún. Wọ́n ní lóòótọ́ àwọn ọkùnrin gbọ́dọ̀ máa súnmọ́ àwọn ìyàwó wọn nígbà tí wọ́n bá wà nínú oyún, ṣùgbọ́n gbogbo eléyìí gbọ́dọ̀ dínkù nígbà tí oyún bá ti wọ oṣù mẹ́sàn-án kó má bàa tún di nǹkan mìíràn fún aláboyún.